kí la wá ń jọ ń ṣe pọ̀ sí ǹjọ́ tá a jọ ṣe pọ̀ tá a rí àǹfààní ẹ̀ kó ní kálukú gba tiẹ̀ lọ́tọ̀ ẹ jẹ́ ká tiẹ̀ lọ pín tá a bá pín tá a bẹ̀rẹ̀ sí ṣe tiwa fúnra wa kò ní rí bó ṣe rí. àwọn igun kan mú sí ẹnu nílẹ̀ Yorùbá pé gbogbo ń tẹ́rí kẹ́wì o ilé tó lọ ni o pé ọmọ Oòduà ilé yá ẹ̀jẹ̀ á lọ ṣé ẹ gbà pé létí tó lọ. nǹkan tèmi tí mo kàn fẹ́ sọ fún wọn ni wípé gbogbo ń tán wì yìí o mo fara mọ́ òótọ́ ni o àmọ́ ṣá bó ṣe ń ṣe wá níbi tó ń sọ pé nílẹ̀ Káàárọ̀ Oòjíire bó ṣe ń ṣe wọ́n nílẹ̀ Haúsá nìyẹn ó tiẹ̀ tún burú jù yẹn lọ bó ṣe ń ṣe wọ́n nílẹ̀ kínní nìyẹn bó ṣe ń ṣe wọ́n nílẹ̀ Ìgbò nìyẹn bó ṣe ń ṣe wọ́n nìyẹn so bó ṣe rí nìyẹn àwọn èèyàn wa kàn wò pé àwọn ní pé wọn ò ro dídùn kankan họra dé egun bẹ̀ nísìn àti fẹ́ máa họ́ dé egun pé kí n gbọ́dọ̀ tó ta tó fẹ́ dúró dè nǹkan tó ń fà á nìyẹn o Ọlọ́run má fi ojú pọ́n wa ni Ọlọ́run má fi pọ́njú bá wa ni mi ò rò pé àwa Yorùbá a jẹ́ nìkan tá a rò wípé àwa Káàárọ̀ Oòjíire pé àti ẹ̀fẹ́ Nàìjíríà ẹ̀fẹ́ kó dàrú mi ò rò bẹ́ẹ̀ àmọ́ ṣá pọ́njú tán wò pé kí ni ṣe máa rí báyìí ẹ jẹ́ kí oníkálukú lọ ṣe tiẹ̀ o òun ló fà á ẹ lè rí ọmọ Káàárọ̀ Oòjíire kan tó déédéé sọ pé bóyá ẹ lọ jẹ́ ká da Nàìjíríà ìrú ká má jọ ṣe mọ́ rárá àmọ́ ṣá ìpọ́njú wà lénìí ìpọ́njú wà lọ́la ìpọ́njú wà lọ́túnla pé kí là ń dúró dè báyìí ẹ jẹ́ ká tiẹ̀ lọ pín tá a bá pín tá a bẹ̀rẹ̀ sí ṣe tiwa fúnra wa kò ní rí bó ṣe rí n tó fà á nìyẹn. kí lẹ wá ní sọ fúnrú àwọn èèyàn. nǹkan tí màá sọ fún wọn ni wípé kán jọ kán sì fi òye dénú wípé orílẹ̀-èdè Nàìjíríà wa yìí ó máa dáa àmọ́ ṣá tó bá máa dáa gbogbo wa lájọ gbọ́dọ̀ pawọ́pọ̀ o àtàwa tó jẹ́ pé tó wí pé àwọn olórí tó ń ṣe ìjọba fún tó ń ṣèjọba lé wa lórí ni àtàwa tá à ń ṣèjọba lé lórí tó jẹ́ àwọn gan àwọn ló dẹ̀pọ̀ àwọn nìkan tó yẹ pé kálukú náà àṣetì ẹ̀nú ẹ̀ náà ẹlòmíì oríṣiríṣi mi ò níbi tá a bá dé lé nìyí Ọlọ́run má fara ni wá ẹnu wa ò gbọ̀rọ̀ tó já wa tá à ń ṣe olóṣèlú àbáwá ká máa lè sọ wípé ẹ̀yin aráàlú náà ẹ̀ ṣe tiyín náà ṣó ti yé yín because àwọn aráàlú náà wọn náà ò ṣe tiwọn tó bó ṣe yẹ kó rí o àmọ́ ṣá inú àwa ò gbà nítorí pé àwa gan ni ṣe báwa la dálẹ̀ wájà wa ti ṣe táwa ti dúró dáadáa látòkè ni àwọn náà ṣe tiwọn nísàlẹ̀ ìgbà tó ké ò ti ṣe àìsàlẹ̀ náà ò ṣe. ẹ wá wò ní ètò ìdìbò wa bóyá ó kù bí oṣù 3 sí 4 báyìí tí a máa fi bẹ̀rẹ̀ ìdìbò gbogbogbò tí ó wáyé ní oṣù kejì ọdún 2023 tó ń bọ̀ lọ́ọ̀kan yìí ṣùgbọ́n lérò àwọn òǹwòye àwùjọ kan ní inú dídùn ló mú orí yíyá wa pé nílà oòrùn wọ́n ń pààyàn bí ẹran ìwọ̀ oòrùn bákan náà ni ìlú ò fararọ pé wọ́n kàn yín mú ni pé ìbò kankan ò ní wáyé kí ni èrò yín ṣé ẹ rò pé bá ṣe ń ba lọ ìbò ò wáyé ní 2023. ẹ lágbára Olúwa ìbò á wáyé bẹ́ẹ̀ ṣe wí ló ṣe rí ìyọ̀ oòrùn ìlà oòrùn gúúsù àríwá kò síbi tí wàhálà ò sí àmọ́ ṣá tó bá rí bẹ́ẹ̀ yẹn orí bíbẹ́ òun kọ́ ni oògùn orí fífọ́ ńgbà táwọn bá ní àdìbò kí ni ó fẹ́ ṣẹlẹ̀ a dẹ̀ mọ̀ wípé ní ti constitution tá a ní ìwé tá a fi ń ṣèjọba tí gbogbo àkọọ́lẹ̀ fúnra wa tí gbogbo àjọ fọwọ́ sí tó bá di àsìkò kan ìjọba ò lè sí kó má sí ìlú so kí ni wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ tí ẹni tó bá sọ pé àní dìbò ńgbà tá a bá dìbò kí ló wá máa ṣẹlẹ̀ lásìkò tí olórí orílẹ̀-èdè wa President Muhammadu Buhari tó bá pé tó kọjá tá a láàdìbò ta ló wá fẹ́ wà ń bẹ̀ ṣàkànbá ní pé káwá di pé kán máa para wa kí lè sọ pé òun ni kí tọ̀hún sọ pé òun ni àfi ká dìbò òun ló fi jẹ́ pé ìbò tá a bá máa dì gan kó ní kálù ìbò yẹn a gbọ́dọ̀ jẹ́ kí ìbò yìí kó kà ká mọ̀ wípé ẹni tẹ́ a fẹ́ dìbò fún nígbà tí òun ṣe nìkan lọ́rùn tí ó jẹ́ pé ọ̀nà post ni ó ti yẹ kó yé gbogbo wa wípé gbogbo wa dìbò ẹlòmíà fẹ́lẹ̀ ẹlòmíà fẹ́ tọ̀hún ẹlòmíà fẹ́lẹ̀ ẹni tó wá jí pé ìnà púpọ̀ ló mú tó jẹ́ òun ló wọ àfi gbogbo àpárá ká gbárùkù tì òun ni. ní ara nǹkan tí àwọn èèyàn ń sọ wípé nígbà tí ìlú rí báyìí ọ̀nà kan la máa gbà láti wá ojútùú sí lára ẹ̀ sì ni wípé kí á ní ọlọ́pàá ìpínlẹ̀ ṣùgbọ́n wọ́n níjọba àpapọ̀ ìhà tó kọ sí ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kò ṣètò ní àwọn gómìnà ní ẹkùn ìwọ̀ oòrùn Nàìjíríà Káàárọ̀ Oòjíire náà tún ṣe dá Àmọ̀tẹ́kùn sílẹ̀ ṣùgbọ́n láìpẹ́ ìtún ni gómìnà Rotimi Akeredolu tún fi gbé ta pé ṣàkàbùlà náà ní káwọn Àmọ̀tẹ́kùn mọ́ lò ní àwọn ibìkan lókè ọ̀yà wọn ni wọ́n máa lò
AK-47 pé àìbáradọ́gba àmúlò òfin leléyìí. Ní èrò tí yín, ṣé ọlọ́pàá ìpínlẹ̀, ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, àbí tá a bá ró àwọn ẹ̀ṣọ́ aláàbò wa lábẹ́lé bíi irú Àmọ̀tẹ́kùn, tá a bá ró wọn ní agbára pẹ̀lú ohun ìjà tí ó kájú ẹ̀, ṣé rò pé ètò ààbò tó mẹ́yẹ yóò lójútùú? Ṣé ẹ rí olóòtú, wọ́n ní amúkùn ẹrù ẹwọ́ oníwọ̀n o. Ohun tó fà á nìyẹn. Nígbà tí ó tiẹ̀ ti jẹ́ láti ọdún 2003 tí mo ti wà ní ilé ìṣòfin àgbà, aṣòfin àgbà tí mo tún wá wà sí, láti sọ wípé èmi ò tèmi ni mò ń wí yìí o, tí mo dẹ̀ mọ̀ pé ohun tí mò ń wí yìí àwọn èèyàn wa ń lé púpọ̀ nínú wọn náà, àwọn náà rán wa lọ wípé àwọn ọlọ́pàá ìdáàbòbò ó yẹ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kó ní tiẹ̀. Màá là ó, bí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣe wá níyẹn, tìjọba àpapọ̀ kóun náà wà. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé tá a bá fẹ́ ṣe tìjọba àpapọ̀ ló lè ṣe é. Àwọn nǹkan wà tó jẹ́ pé tá a bá fẹ́ ṣe tìjọba ìpínlẹ̀ ló lè ṣe é, tó jẹ́ pé àwọn ọlọ́pàá ààbò ti ìjọba ìpínlẹ̀ òun ló máa ṣe. Ẹ̀yin ẹ wò bá a ṣe ní pé àjọ ń ṣe tó àjọ mọ́wọ́ ra wa, kó jẹ́ pé nǹkan kan ṣẹlẹ̀ lábẹ́kúta yìí, tí wọ́n bá mú ẹni tí ò ń ṣe ọmọ Abẹ́òkúta wá, tí ò ń ṣe ọmọ wa lógùn state wá, kò sí onílé ló mọlé ẹ̀rìn, kò sí bó ṣe lè rìn tó ẹni tí ò ń ṣe onílé kò lè mọ rìn bí onílé ṣe máa rìn. Tá a bá fẹ́ ṣe, àfi ká ní ètò ààbò nípínlẹ̀ kọ̀ọ̀kan, ká wá ní tìjọba àpapọ̀. Bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀, dídà ló dà ní ọmọdẹ́gbẹ̀ ẹ̀yìn nílé ọmọ. Gbogbo ètò wá ń di àmọ̀tẹ́kùn tá à ń ṣe, nígbà tí a rí wípé tí kóníkálukú ní tìpínlẹ̀ ò tí ì wọlé, àfi ká ní nǹkan kan. Ìyẹn ni tàmọ̀tẹ́kùn ṣe wáyé. Tóníkálukú bá ní tiẹ̀ ní Àmọ̀tẹ́kùn, ilẹ̀ làwọn tẹ̀ ṣe máa wà, torí àti ní ti ìpínlẹ̀ wípé àwọn ọlọ́pàá tìpínlẹ̀ tààbò rè ó tá a ti máa ṣe. Àwọn tí Àmọ̀tẹ́kùn tá à ń ṣe yìí ó yẹ kó jẹ́ wípé a máa wá ní àwọn tó jẹ́ pé tán ń pè ní neighborhood watch, tó yẹ kó oníkálukú á ti ní tiẹ̀ ní gbogbo àdúgbò kọ̀ọ̀kan. Ó ṣe yẹ kó rí nìyẹn. Inú mi dẹ̀ wá dùn lọ́jọ́ tèmi wípé even àwọn ọmọ ìyá wa, àwọn gómìnà wa lókè ọya, àwọn náà ti sọ wípé sẹ́ẹ̀ níbi tó dé yìí, tó lè bá jà ń bì kan, aráàta ò lè wá sáré jalè, àfi kó ní tọpasẹ̀ ẹni tó wà nílé. Ẹnìkan sọ pé òun lọ lé Olúfakùnsìn, mo fẹ́ lọ sí Làhọ́, mo fẹ́ lọ sí, mo mọ ibi tó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni tí ò gbẹ́ni tó fẹ́ jalè bẹ̀ inú kọ́kọ́ wá ti gbé bẹ̀ náà, òkú ti mẹ́nìkan tó ń wà ní agbègbè yẹn. Òun ló fi jẹ́ kó ṣe pàtàkì kí gbogbo wa ní kọ̀ọ̀kan ká gbà wípé ó yẹ kí ìpínlẹ̀ kọ̀ọ̀kan kó ní ètò ààbò tiẹ̀, kó ní ọlọ́pàá tiẹ̀. Ẹ̀yin lẹ wà lókè, bó wà láṣẹ wà nípa. Ṣé rí, mo ti sọ fún yín wípé bọ́n ṣe ń sọ ètò òṣèlú yìí, ẹnìkan ń dáṣe. democracy tá à ń pariwo ẹ ti mọ̀, ẹ ń ṣe ẹni tí mo tún máa sọ tún mọ ẹ fún. Nínú politics àbí nínú democracy, àwọn èrò tó pọ̀ jù nínú ibì kan wọ́n máa níwèé wọn, àwọn náà máa mú nǹkan yẹn wọlé. Àwọn tó sọ pé àwọn ò fẹ́, àwọn akọ̀sọ̀rọ̀ tí wọ́n ní. Nínú ìta ṣe lọ ìtorí mo wà nínú committee tó ń ṣe constitution review tá à ń tún ètò bá a ṣe ń ṣe, èmi ni mo represent Ogun State lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé mo pàwọ́ mẹ́ta la wá láti Ogun State, èmi ni mo ṣaṣojú ti gbogbo Ogun State nínú constitutional review. Gbogbo nǹkan tó Ogun State fọwọ́ sí tí wọ́n rán mi lọ tá a sọ ni wípé a fẹ́ ètò ààbò tìpínlẹ̀. Nígbà tó dibi tá a dé, tá a fẹ́ dìbò tí gbogbo Nàìjíríà tá a jọ wà ń bẹ̀, tá a náwó sókè pé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ náwó o, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ náwó o. Ìdá mẹ́ta tá a ní, ṣé mọ̀ kí inú gbẹ́ ṣe pọ̀ tó, ẹ gbọ́dọ̀ ní ìdá mẹ́ta nù mẹ́rin. A ní nígbà tá a dìbò, bàbá dìlẹ̀ mẹ́wàá bó ṣe ń rí nìyẹn. Wàá lulẹ̀. So kò sí nǹkan tá a fẹ́ ṣe sí, torí pé àwa nìkan kọ́ la wà ń bẹ̀. Báwa ṣe ń náwó wípé àwọn èèyàn wá sọ pé kó wá o, láti ibi tèmi ti wá o, àwọn púpọ̀ sọ pé wọ́n ní kò gbọ́dọ̀ wá o. Tàbádé sọ pé àjọ ń ṣe, kò sí nǹkan tá a lè ṣe. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa ń fa ìrẹ̀wẹ̀sì ìkọ̀sínú táwọn èèyàn máa fi sọ pé ẹ jẹ́ ká ṣe báyìí, ẹ jẹ́ kó ní kálukú gba tiẹ̀ lọ. Bẹ́ẹ̀ yẹn kọ́,
tó bá pẹ́ tá a ti dàbí àwọn bàbá wa wọ́n náà yàn wọ́n máa obì wa máa tó yàn lágbára Olúwa. ní Ọlọ́run ẹ wá wo rúkèrúdò kan tí ó gògò lórílẹ̀‐èdè lọ́wọ́lọ́wọ́ báyìí yàtọ̀ sí pé ètò ààbò mẹ́hẹ ó ní ìdáṣẹ́sílẹ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ fásitì ẹ rí i pé gbogbo ẹni tó lọ́mọ tó ti bàlágà ńlé inú rẹ̀ ò dùn toró ti wo oṣù keje báyìí tí àwọn olùkọ́ ìtàn ti ń wòṣẹ́ níran lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ àti ìròjútùú àti ìrọ̀nà àbáyọ kódà ìyápalá tó retí ó tún wáyé ẹ̀yin bíi àgbà wọn ní ayé ò gbọ́dọ̀ tójú àgbà bàjẹ́ bẹ́ẹ̀ sì ni ọmọ àgbàlagbà kò gbọ́dọ̀ wà lọ́jà àkórí ọmọ tuntun wọ̀ gẹ́gẹ́ bíi aṣòfin àgbà ìgbà kan sì wà tí ẹ dá sọ̀rọ̀ ẹ̀ láìpẹ́ kí ni ẹ rò pé ó yẹ kó jọ́nà àbáyọ ṣé ìyapa ló yẹ kó bá ẹgbẹ́ olùkọ́ fásitì ni àbí báwo láṣìṣe tí ilé ẹ̀kọ́ fi di ṣíṣe padà. ṣe rí kínní díẹ̀ lọ́wọ́ ọkọ díẹ̀ lọ́wọ́ ìyàwó ni o gbogbo ohun tá a bá dẹ̀ ń sọ nípa orílẹ̀-èdè yìí gbogbo náà lájọ wà ń bí yìí kò ń ṣe pé a máa sọ pé àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ o nígbà tí kínní ìbẹ̀rẹ̀ o èmi gẹ́gẹ́ bí ẹnìkan o ẹ̀yìn àwọn asuu ni mo dúró sí o ìdí ẹ̀dẹ̀ rèé ṣe rí ibi tí ò bá ti sí ètò ẹ̀kọ́ bó jẹ́ ilé ni bó jẹ́ àdúgbò ni bó jẹ́ ìbílẹ̀ ni bó jẹ́ ìpínlẹ̀ ni bó jẹ́ orílẹ̀-èdè ni orílẹ̀-èdè yẹn ó máa parun ni ó máa parẹ́ ni ẹni tá a bá kọ́ àwọn bàbá wa sọ pé ọmọ tí a kọ́ òun ló máa gbé ilé tá a kọ́ tà òun ló fi ṣe pàtàkì kí gbogbo ohun tó ṣe tó bá yẹ ká ṣe òun ló yẹ ká ṣe fọ́rọ̀ ètò ẹ̀kọ́ àwọn tó wá jẹ́ asuu tó ń sọ pé nǹkan báyìí láwọn fẹ́ ìjọba ṣe ètò ti lè ṣe pàápàá jùlọ mo tún fi gbogbo ẹnu sọ ìjọba Buhari ó ṣe ètò lè ṣe ẹ̀yin náà lẹ sọ pé tí onírèsí ò bá tiẹ̀ fi gbámọ́ ètò fi hàn lè parẹ́ báyìí kọ́ ló ṣe rí tẹ́lẹ̀ wọ́n tún fi kún díẹ̀ wọ́n tún ṣe gbá díẹ̀ sí àwọn asuu èmi náà tún bá wọn sọ̀rọ̀ a tún pè mo tún wà nù kọmitì tá a tún jọ sọ̀rọ̀ fún wọn pé ẹ má jẹ́ kó rí báyìí bá a ṣe ń ṣe lọ bá a ṣe ń ṣe lọ bá a ṣe ń ṣe lọ gbogbo adáru ni ẹ bá túrò wọn á ní kéèyàn má da omi tó dọ̀tí omi tá a fi ọmọ àtọmọ dànù bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ gbogbo ẹ̀ lá máa dànù ó ti wá ń débẹ̀ báyìí sí. kí wàá ní ká wá kó jọ́nà àbáyọ fún. ọ̀nà àbáyọ ni pé ká pàrọwà fún àwọn asuu pé kán jọ níbi tó dé yìí kán tiẹ̀ fòye dénú kán padà sí ìdí iléèwé padà nà èyí tó bá kù dé Ọlọ́run á ṣe wọ́n ti ṣe díẹ̀díẹ̀ nú àwọn nǹkan tó ń sọ fún wọn wọn gbọ́dọ̀ wá kọjálẹ̀ wípé kí ní àfi kó dàrú ìyẹn ni kò dá ń bẹ̀. bàbá wa náà rọ̀ yóò dàbẹ́ ní pé ẹ ti gbọ́ japa syndrome. àwọn náà lájọ ń gbọ́ yìí wípé gbogbo àwọn ọmọ wa tó ń kàwé wọ́n dẹ̀ wá fún wọn ní físà báyìí físà tó ń kí fún wọn tẹ́lẹ̀ níṣẹ́ náà mọ̀ọ́mọ̀ fún wọn wá fún ìyàwó gbogbo ọmọ wa ní kókó lọ ní àwọn èrò wa tó ti lẹ́sìn tó ń lọ ṣe ló ń ba èmi lẹ́rù o. lọ́nà wo. ṣé wọ́n mọ̀ lọ ni. ẹ máa gbọ́ ará àta òní wá tún lù wá ṣe nígbà tí gbogbo wọn bá lọ tán tí gbogbo ẹ̀ bá ta wá tó pé àìlúyà fẹ́fẹ́ tún ṣe ṣáwọn tá àti ìkọ̀ǹwé tá a ṣẹ̀ṣẹ̀ ń wò pé ká ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí kọ̀ǹwé ló máa wá ṣe ni. ipa wo ló lè ní lórí orílẹ̀-èdè yìí bóyá lọ́dún 5-10 sísẹ́ rí i pé àwọn ọlọ́pọlọ pípé ló ń kúrò àwọn dókítà ti fẹ́ lọ tán àwọn olùkọ́ fásitì gan wọ́n sì ń dúnkokò pé tán bá mú àwọn pa láti wọlé padà wọ́n yà kẹ́rù àwọn ọmọ lọ ni ipa wo lẹ rò pé yóò ní lórí àwa tá a bá ṣẹ́kù lórílẹ̀-èdè Nàìjíríà. àti gbogbo àwọn tó ń lọ náà kò sẹ́ni tó lọ náà tí ò ní ìyá tí ò lọ́mọ tí ò ní gbogbo ẹ̀ ń bí yìí bí mo ṣe sọ náà ni Ọlọ́run má fara ni wá ni má fi ojú pọ́n wa ni bí wọ́n ṣe ń lọ ibi tó ń lọ náà ṣé bá ti lọ ọbẹ̀ kò ń ṣe wípé bíbẹ̀ bọ́n bá ti dọ̀hùn bẹ́ẹ̀ yẹn kọ́ àmọ́ sẹ́ni tí ò bá ṣọ̀lẹ ó bá dọ̀hùn àwọn èèyàn wá ń bí yìí ò ń ṣọ̀lẹ o àwọn míì o púpọ̀ o wọn ò fẹ́ kàn ṣe ọ̀tọ̀ làwọn yẹn o àmọ́ ṣá gbogbo àwọn tó ń lọ yìí ẹ rí i pé àwọn orílẹ̀-èdè tó ń fún wọn ní ìwé kan wá máa gbèlú náà èmi wò pé bí kàpápà náà fi ń ṣe fún wa ni àbíkọ́ bẹ́ẹ̀ ṣe wò lé ní ìsìn dókítà wọn ti fẹ́ lọ tán lọ́ọ̀yà ti lọ accountant ti lọ ẹlòmíì pàápàá tó jẹ́ engineer tó bá dọ̀hùn sìn yàtọ̀ sáwọn tó yà síbi iṣẹ́ ti pé ètò ti technology tá à ń wí ayélujára gbogbo ìtàn ṣe ẹlòmíì gbogbo wọn sìn iṣẹ́ nọ́ọ̀sì náà lọ ń kọ́ tán máa lọ ṣe káàkiri lọ́hùn Ọlọ́run má mú wa ni tó mìíràn fi lé ẹ̀ lẹ́ǹbí tó lọ wọn á kàn wí pé ilé òtura náà fi lọ eléyìí jẹ́ nǹkan tó jẹ́
nǹkan ọmọ tó jẹ́ nǹkan tí ò dáa rárá ni fún orílẹ̀-èdè wa. Gbogbo nǹkan tá a tiẹ̀ wá là ń ṣe yìí ẹ̀yin ẹ wò ó sìn ká wá dá gbogbo iléeṣẹ́ náà kí gbogbo ẹ̀ wá ṣe kó wá jẹ́ pé àláwọn ọmọ wa tó ní ẹ̀kọ́ ìjìnlẹ̀ láti ṣe àwọn nǹkan yìí kódà a tún máa wá padà sí àárọ̀ nìyẹn àfi kọ́ lọ́n tètè bá wa yanjú ẹ̀. Gbogbo àwọn tó ń lọ yìí ẹni tó ń lọ tó ẹlòmíì tẹ bá bí á sọ pé wo òun ò padà wá mọ́tò òun o kò yẹ kó rí bẹ́ẹ̀. Inú mi ò dùn sí rárá o, mo mọ̀ pé ìlú wa dá padà ìlú wa tò dáadáa bó ṣe fẹ́ kó rí a rí bẹ́ẹ̀. Ètò ààbò ìlú tiẹ̀ wá tún dàrú jù torí ẹlòmíì á jáyà pé òun tiẹ̀ lè kúrò láti ibi iṣẹ́ kóun débì àwọn òkè ṣọ́ọ̀nì pa òun ṣọ́ọ̀nì gbóhùn lọ ṣọ́ọ̀nì ṣe kinní kan lọ ẹni tí wọ́n bá gbé tí òrówó tó máa fi dówó pa tó máa fi san tán wọ́n jínigbé kí àwọn kidnapper oríṣiríṣi ló wà. Ìyẹn ni àmọ́ ṣá nǹkan burúkú tó ń kọ mí lóminú ni Olúwa bá wa yanjú ẹ̀. ẹ wá jẹ́ ká wo ìpalẹ̀mọ́ fétò ìdìbò tó ti dé ojú ọ̀gbagadè báyìí pàápàá nípínlẹ̀ Ògùn àti nílẹ̀ wa Nàìjíríà. Ọmọ Yorùbá kan gbòógì ó ń jáde láti díje fún ipò ààrẹ. A sì mọ̀ pé inú ẹgbẹ́ òṣèlú APC tẹ́yìn náà wà ni àwọn náà ti jáde. Irú àjọṣepọ̀ wo ló wà ní àárín ẹ̀yin méjèèjì àti wípé ọ̀nà wo lẹ fẹ́ gbà láti ṣùgbà wọn láti dé ipò tí wọ́n ń retí? Ẹ̀rí olóòtú láìpẹ́ láì jìnnà lágbára Olúwa lójú ayé wa yìí ni o mi sọ tàwọn ọmọ wa o a máa dé ìlú wa orílẹ̀-èdè wa á débi tó jẹ́ pé kò sẹ́ni tó máa wò pé ṣáwúsá ni o ṣé Ìgbò ni o ṣé Yorùbá ni o ṣé kò ní sí yẹn mọ́ tó jẹ́ wípé tó bá àwọn Yorùbá ó lè ṣe lẹ́ẹ̀mẹ́wàá tẹ̀léra wọn tó bá Haúsá ó lè ṣe lẹ́ẹ̀mẹ́wàá tẹ̀léra wọn tó bá àwọn Ìgbò ó lè ṣe lẹ́ẹ̀mẹ́wàá àmọ́ ṣáàbí tí Nàìjíríà wà lẹ́yìn yìí a gbọ́dọ̀ sọ pé àárí a gbọ́dọ̀ sọ pé kò ṣẹlẹ̀ òun làwa fi sọ wípé o èmi mo wà nú ẹni tó ń wí bẹ́ẹ̀ wípé nígbà tí bàbá wa apàṣẹ Muhammadu Buhari President Muhammadu Buhari wọ́n máa sọ̀kalẹ̀ ọdún 8 báyìí àfi kó tún wá sí ọwọ́ ìsàlẹ̀ ń bí yìí ìsàlẹ̀ tó ń bọ̀ bó jẹ́ ìgbà tá a ti sọ pé ìsàlẹ̀ ni ó lè lọ sí ilẹ̀ Ìgbò ó lè lọ sí south ti ilẹ̀ ti àwọn tó wà ní ẹsẹ̀ omi ó lè wá sọ́dọ̀ àwa káàárọ̀ òjìrè ń bí gbogbo wa yẹn ìsàlẹ̀ ni báwọn ṣe pín Nàìjíríà àwọn tí òkè tókè ọya tí wọ́n wà ń bẹ̀ tí wá wà ń bì la ṣe wò wípé tó ń bọ̀ yìí o àfi kó wá sàlẹ̀ nígbà tó Ọlọ́run tó wá máa bá wa ṣe ìyẹn èmi ni mò ń sọ̀rọ̀ yìí o èmi fúnra mi mo mi náà díje àmọ́ ṣá ń gbà tá a wò pé bí kinní ìṣe ń lọ yìí kí ló wa ìmá lè tún dàrú tá a nígbàgbọ́ wípé tá a bá fọgbọ́n tó bó ṣe rí lọ́tún kí ọ̀tún ṣe kó sì ń ṣe láìpẹ́ láì jìnnà ìlú wa tó jẹ́ kí kò sẹ́ni tó tiẹ̀ máa wá rántí pé ṣé sàlẹ̀ ló ti ṣe ni o àbókè ni o ṣókè ọya ni o àbí káàárọ̀ òjìrè ni o àbáwọn ẹsẹ̀ odò ni o àbí táwọn ilẹ̀ Ìgbò ni o gbogbo yẹn ò ní wáyé mọ́ so òun ló fi wá jẹ́ wípé èmi o mo sọ pé ẹ jẹ́ ká kú dúró pé ṣé nìkan yìí ní kí gbogbo wa wò ókè wọ́n ní pé kí gbogbo wa ká lọ wọnú ká dúró fẹ́ nìkan ó ti di dandan kó má di pé Amosun ìṣòun ló fẹ́ ṣe tiẹ̀ lọ́tọ̀ kò sí ní tó máa ṣẹlẹ̀ tá a bá ti bá sọ pé èmi náà kúrò láyé wá sọ pé ẹ jẹ́ gbogbo wa fọwọ́sowọ́pọ̀ wọ́n sọ pé àwa tá à ń sọ wípé a fẹ́ kó wá sísàlẹ̀ sí ọ̀rọ̀ káàárọ̀ òjìrì àti pé bóyá ọmọ Ìgbò nígbà tá a bá ti ṣe tá a fa kan ṣọ̀kan tá a fohùn ṣọ̀kan kí la wá ń bú àwọn tó wá látòkè ọya sí ẹ̀yẹn lọ dira yín múná òun la fi ṣe tèmi fi ṣe nǹkan tèmi ṣe o nígbà tá a ti wá ṣe àfi ká ṣe dé orí ẹni tó bá ṣe dégbẹ̀ náà máa gbàlà àfi ká ṣe tá a wá rí i pé ibi tá a wá tẹ sọ pé òkè àfọwọ́ sí o àfi ká wá ṣe kọ́ lọ́n bá wa ṣe délẹ̀. Ẹ wá wo ariwo kan lọ láàrin ìgboro báyìí èrò sí ní wọ́n láwọn obìdíẹ̀ǹtì wọ́n ní Peter Obi ni o Peter Obi ni o Peter Obi ni èrò rẹ̀ lẹ́yìn rẹ̀ ṣé èrò ọmọbìnrin APC báyìí. Ṣé ẹ mọ̀ pé òṣèlú ó ti ṣe díẹ̀ náà kò tí ì pẹ́ púpọ̀ o àwọn míì ti wà nú ẹ̀ 40 ọdún kìíní kan ọdún 2000 lèmi ṣẹ̀ṣẹ̀ wọ òṣèlú tó bá di ọdún tó ń bọ̀ tá a máa dìbò yẹn ló máa wò pé ó di ọdún 23 níwọ̀n báyìí tí mo ti rí ó dà ẹ̀fọ́ ńlẹ́fọ̀ láwo ọ̀nà táwọn fẹ́ gbé tí wọ́n gbà nìyẹn wípé àwa là ń ṣe báyìí pàápàá àwọn ọmọ wa kéékèèké tó wò pé àfi ká ṣe báyìí ẹ̀yin tẹ́ ti ń ṣe tẹ́lẹ̀ ẹ̀ ṣe dáadáa
kò yẹn ò ṣe nǹkan kan. Táwa náà bá sọ pé lénìí láàrin Abẹ́òkúta kí n jáde wípé ó yá jẹ́ àwa tá à ń ṣe ti ẹgbẹ́ wa APC tá a fẹ́ kí olùdíje wa fún ipò ààrẹ kó wọlé tá a nífẹ̀ẹ́ sí ẹ jẹ́ ká bọ́ síta. Ẹ nílé débi tẹ́ ẹ dé lénìí ẹ nílé dọ́dọ̀ mi yìí. Oníkálukú ló ní ọgbọ́n tó fẹ́ fi ṣe tiẹ̀. Mo rò pé ọgbọ́n táwọn wò ní wípé ẹ jẹ́ ká yá jáde síta kan rí páwa náà wà ń bẹ̀. Ṣé páwa ò ṣẹ̀ṣẹ̀ ní ká ṣẹ̀ṣẹ̀ sọ wípé onígbàtà wọ́n ti wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ìyẹn ò wípé ká bá fọwọ́ lọ́rùn ká sọ wípé àwa la ti wà ń bẹ̀ o àfi káwa náà. Bẹ́ẹ̀ èmi ò rò pé ó dìgbà táwa náà bá ń jáde tá à ń rìn káàkiri lójú títì wípé àwa náà ti dé o. Wọ́n mọ̀ pa wà ń bẹ̀. A máa lọ bá wọn ní campaign káàkiri. Ìyẹn lèmi rò pé ó yẹ ká ṣe tá a dẹ̀ máa ṣe. Mo dẹ̀ mọ̀ pé tá a bá ti ṣe táwọn èèyàn wa ṣe rí àwọn èèyàn tẹ́ bá ti ṣe débi wípé wọ́n ní gbàgbọ́ nú èèyàn. Ó bá wọn kan gbówó wá. Èmi tí mo wà bí mo ṣe kéré tó yìí mo ti dìbò. Tó yẹ pé àwọn tó gbówó wá wọ́n gbé 50,000 wá nígbà tí owó tiẹ̀ sì níyì tó ń ha fún wọn pé àbótún ìyá fìkì wọn ń ṣe ìtìjú náà bá kúrò ń bẹ̀. Ìbò tán ní ìbò ẹyọ 14 ni pẹ̀lú owó táwọn èèyàn wá wọ́n rí pé owó tó jẹ àwọn ló wá san fún wọn. Sẹ́yìn náà rí bẹ́ẹ̀. So gbogbo ẹ̀kọ́ lówó tí àwọn èèyàn wa ẹni tán bá ti ní ìfọkàntẹ̀ wípé eléyìí èèyàn dáadáa ni o olórí dáadáa ni o gbogbo wọn á dúró wọn á tún mówó wọn nígbà míì wọn á fi wọ mọ́tò wá fúnra wọn pẹ̀lú ẹnìkan máa sọ pé ìpínlẹ̀ bá so olówó á bá wa ṣe. Yorùbá ní ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Ẹ rí i pé nínú ẹgbẹ́ òṣèlú APC pàápàá ní ká má ti ẹ̀rìn jìnnà ká mú nílẹ̀ káàró òjìrè ń bì ó lójú ibi tí omi àlàáfíà ẹgbẹ́ yẹn ti tòrò bó ṣe wà nípínlẹ̀ Ọ̀yọ́ ló wà lógùn ní ìpínlẹ̀ Ògùn ibi tí ẹ̀yin wà yìí àti gbọ́ onírúurú àwọn tó ń ṣẹlẹ̀ ẹ sì ní olùdíje ààrẹ ọ̀nà wo ni ẹ fẹ́ fi jẹ́ kí àárín yín kó gún láti rí wípé àwọn aráàlú wọn tò sẹ́yìn yín torí olùdíje ààrẹ yín. Ẹ ṣe rí ti ààrẹ mo lè fi dá yín lójú o wípé ti ààrẹ o àti ọ̀tún àtòsìn àti bó ti ẹ̀jọ́ náà 4 náà jẹ́ bójọ́ náà 3 náà là jẹ́ bó jẹ́ kìíní kan náà là jẹ́ ibì kan náà ni gbogbo wa nínú tèmi mo ṣe ń sọ yìí bí mo ṣe rò ní mo ṣe ń sọ yìí o mo nígbàgbọ́ pé ẹni tó bá dẹ̀ ní nǹkan míì nínú téèyàn ò mọ yẹ̀wọ̀n pé èèyàn ò mọ inú èèyàn àwọn bàbá wa ní kọ́ba pẹ́ kọ́ba ṣe ojú nìyẹn wà o kọ́ba kútè nítọ́la inú ló wà o ní ti tèmi o mo nígbàgbọ́ wípé àtọ̀tún àtòsìn gbogbo alájọ rò pé ibìkan náà ni là ń ṣiṣẹ́ sí o. Tìbò gómìnà wa ń kọ́. ọ̀tọ̀ nìyẹn o ọ̀tọ̀ nìyẹn o àfi yẹn bo ọ̀tọ̀ nìyẹn o. ó ń bolẹ̀ yín wá fi sí. èmi ò fi sí ibi tí ẹni tìbí mi ò fi sí ibi tí APC yìí wà èmi ò fi sí bẹ́ẹ̀ o mi ò fi sí bẹ́ẹ̀. ṣé eléyìí ò ní ṣe ìpalára fún ẹgbẹ́ yín. ṣe rí ẹni tí ò bá fẹ́ palára fún èèyàn máa fẹ́jú fún àjọjẹ òdẹ̀dùn bẹ́ẹ̀ nìkan ò ní. ẹ rí i pé mo sọ pé kò sí ọ̀sẹ̀ náà tí n bá tí ì délé ara mi ò tí ì balẹ̀ ilé tí mò ń wá nítorí tí n bá wà mò ń rí èèyàn bá ní gbogbo àwọn ẹni yìí látìgbà tá a ti wọ̀ lọ́sàn-án lóru láàárọ̀ àbùsùdájí gbogbo wọn náà dúró tí gbogbo àwọn ẹni bá wá dúró tí wọ́n á rí i pé wọ́n ò ṣe dáadáa fáwọn ẹni àwọn tó jẹ́ pé àjọ lójoojúmọ́ tán ti ṣe wàhálà fẹ́gbẹ́ yìí kò sí bọ́n ṣe fẹ́ sọ̀rọ̀ ẹgbẹ́ APC lógùn state mo fi gbogbo ẹnu sọ ó fẹ́ tó ìdá bíi 7 ní ju bẹ́ẹ̀ lọ pàápàá tó já wa ìlàṣẹ tọ́lọ́ fún wa ṣe tí gbogbo wa ṣe wàhálà yìí kò wá lè di pé kéèyàn kan wá dé kan wá sọ pé àgbogbo ọmọ tó ń ṣe wàhálà yìí kò ṣeé ṣe bẹ́ẹ̀ yẹn nígbà tá à ń ṣe bó tiẹ̀ jẹ́ àwa lọ́lọ́run tá a dá àwa kọ́ lọ́lọ́run gbogbo nǹkan tó ń bá èèyàn sọ fún wọn pé ìbá ìtẹ́mi lè ṣe àti ṣe o so bó ṣe rí nìyẹn mi ò fi bo èmi ò ṣeré mi ò kì í ṣe nǹkan tèmi pé ká ṣe ká máa ṣe sí kọ̀rọ̀ rárá o ara àwọn nǹkan tí àwọn èèyàn fi máa ń sọ pé ò bá dẹ̀ máa bó bá ṣe ìmúra má sọ síta má sọ sí kinní kan á ní gbogbo aṣọ kan eléyìí o ẹ jẹ́ ká wọ aṣọ eléyìí ká ṣàṣọrun o mo ti sá o ní ti olórí orílẹ̀-èdè ti president
ó yẹ èmi tí n bá ní ṣe màá sọ pé mi ò ṣe eléyìí tá à ń ṣe yẹn o tó ti APC o tó ti yé yín ní ti gómìnà ẹ̀yẹn àwa ò ṣe èmi ò ṣe yẹn mo dẹ̀ mọ̀ pé àwọn tá a jọ ń ṣe wọn ò ṣe yẹn àwa náà ń ṣe tiwọn ní tọ̀tọ̀ ni o tá a dẹ̀ fi bo. wá tí sọ yẹn olùdíje tẹ̀ tò sí. bí ìyá ọ̀tẹ̀gbẹ́ yẹn ni òun ni mo tò sí lẹ́yìn o. ẹgbẹ́ òṣèlú. ADC ní orúkọ ẹgbẹ́.